ọ̀tọ̀ ni tọ́lú ọ̀tọ̀ ni tọ̀lú ọ̀tọ̀ ni tọ̀lú wò ọlọ́tọ̀ wá ní tòun ọ̀tọ̀ ló fi kọ́lé ẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀ kí ló fa àwọn àṣàmọ̀ mi yìí ọ̀tọ̀ ni èdè àṣà àti ìṣe Yorùbá ó dá yàtọ̀ ó sì ta wọn yọ àwọn ọ̀rọ̀ ìwúrí tí ń jáde lẹ́nu àwọn rárá o àwa ọmọ Yorùbá àtàtàrí lásìkò yìí nítorí àṣà èdè àti ìṣe wa jẹ wá lógún lọ́pọ̀lọpọ̀ ó dá yàtọ̀ gidi gan àwa dúpẹ́ pé lóde òní ọ̀làjú kò dí gbígbé àṣà èdè àti ìṣe Yorùbá lárugẹ lọ́wọ́ rárá kódà ọ̀nà àrà ọ̀nà ọ̀tọ̀ làwọn ọmọ Yorùbá àtàtà tún fi ń ṣe àfihàn ohun tó jẹ́ tiwa lára àwọn tó ní láìfàbàdà àṣà wa ò ní dohun ìgbàgbé máa ní àlejò wa tòní bẹ́ẹ̀ ni wọ́n ń gbé èdè àṣà ìṣe Yorùbá lọ́wọ́ tọkàntọkàn bó ṣe ń kọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ń fi àwọn oríṣiríṣi ọ̀nà mìíràn kún iṣẹ́ wọn láti fi gbé àṣà lárugẹ. Kí ni àwọn ohun tí wọ́n tún wá fún wa lónìí? Gbogbo rẹ̀ lẹ́gbọ́ lẹ́nu oníǹkan tẹ́sì jẹ̀gbádùn rẹ̀ ẹ jẹ́rìí wà ní ìkànnì Discover Yorùbá. Mo wá kí yín ti ìtayọ̀tà pọ́nlé pé ẹ kú ilé ẹ kú dédé àsìkò yìí láyé yòówù tẹ́ ẹ bá wà. Waliat Adédìméjì lórúkọ mi. Ẹ káàbọ̀ sí ìkànnì Discover Yorùbá. Níbi yìí ni a ti ń ṣe ìgbélárugẹ àwọn iṣẹ́ tí àwọn oníṣẹ́ ọwọ́ àti olókoòwò ọmọ Yorùbá yàn láàyò àti ọrọ̀ ajé ní àdúgbò wa àti lágbàáyé. A tún máa sọ̀rọ̀ lórí àǹfààní àwọn oúnjẹ àti ìgbé ayé àlàáfíà. Abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lórí ìkànnì Discover Yorùbá. Àkọ́kọ́ ni èmi àti iṣẹ́ mi. Níbi ni àwọn àlejò wa yóò ti máa sọ nípa ara wọn àti iṣẹ́ tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Abala kejì ni èmi àti orírun mi. Lábala yìí, a ó máa béèrè àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá lọ́wọ́ àwọn àlejò wa àti ọ̀nà tí wọ́n ń gbà gbé èdè, àṣà àti ìṣe Yorùbá lárugẹ pẹ̀lú iṣẹ́ tí wọ́n yàn láàyò kí a lè mọ̀ pé lóòótọ́ Yorùbá lẹ́wà púpọ̀. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com, website address wa ní discoveryoruba.com, WhatsApp number wa ní 091-300-34281. Bákan náà la wà lórí YouTube, Facebook, Twitter, Instagram, TikTok, Telegram. Ẹ̀yin ṣáà ti tẹ @Discover Yorùbá sórí gbogbo platforms náà ẹ bá wa níbẹ̀. Ẹ má wàá gbé kúrò ní ìkànnì Discover Yorùbá o. Adétán pẹ̀lú àlejò wa tájọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lónìí. Ẹ káàbọ̀ padà sí ìkànnì Discover Yorùbá. Tẹ́yin bá ṣe ń darapọ̀ mọ́ wa ká tó lọ fún ìsinmi ráńpẹ́ yẹn mo sọ fún yín wípé a tún ti gbéyàn pàtàkì wá sí ìkànnì Discover Yorùbá lénìí tí wọ́n á tún sọ fún wa bí àwọn ṣe ń gbàgbé ìṣe, àṣà, èdè gbogbo tó ní í ṣe pẹ̀lú Yorùbá pátá báwọn ṣe ń gbàgbé ní àrùgẹ lọ́nà àrà. Bẹ́ẹ̀ ni orúkọ iléeṣẹ́ tiwọn ni Àṣàlewà. Àwọn ni olùdásílẹ̀ iléeṣẹ́ tó ń jẹ́ Àṣàlewà níbi tí wọ́n ti ń ṣe ohun mèremère láti gbé àṣà, ìṣe, èdè Yorùbá lárugẹ. Ẹ káàbọ̀ sí ìkànnì Discover Yorùbá ìyá wa Modupe Olagunju. Ẹ ṣeun tẹ́ gbà mí ní àlejò. Ní ráńpẹ́ ẹ sọ fún wa orúkọ yín o, iṣẹ́ tẹ́ ń ṣe ní ráńpẹ́. Orúkọ mi ni Modupe Olagunju. Èmi ni olùdásílẹ̀ Àṣàlewà, mo sì jẹ́ olùkọ́ náà ní iléeṣẹ́ Àṣàlewà. Ọpẹ́ ní fọ́lọ́ wọn kàn dá sílẹ̀ lásán wọ́n tún kọ́ wọn ní ẹ̀kọ́ níbẹ̀. Nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni o, ọ̀tọ̀ ní ká dá sílẹ̀, ọ̀tọ̀ ní káwa gan máa ṣe. Bẹ́ẹ̀ ni ẹ kú iṣẹ́ náà mà. Ó dáa ẹ jẹ́ ká ti bi pẹlẹbẹ mọ́ọ̀lì jẹ. Báwo ni
ìrìn àjò ilé-iṣẹ́ tó ń jẹ́ Àṣàlewà, báwo ni ìrìn àjò náà ṣe bẹ̀rẹ̀ àti pé ìgbà wo gangan lẹ rí pé mo ní láti ṣe kíni, kí ló bí ilé-iṣẹ́ tó ń jẹ́ Àṣàlewà? A bẹ̀rẹ̀ Àṣàlewà ní ọdún 2020 láti lè máa kọ́ ọmọdé àti àgbàlagbà ní èdè Yorùbá. Ibi tí a fojú sí ni pé ká máa kọ́ àwọn tó wà ní òkè òkun. A wá rí i pé àwọn tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà gan níbi tá a ti ń sọ èdè Yorùbá, àwọn gan ò mọ̀ ọ́ sọ. So àwa ṣe wá ń kọ́ gbogbo wọn papọ̀. Ìkan tó bí Àṣàlewà ni wípé torí Kristẹni ni mí, mi ò dẹ̀ fẹ́ sọ ìkan bí ọ̀rọ̀ bá ṣe rí. Bàbá mi gangan ló ní kí n lọ bẹ̀rẹ̀ Àṣàlewà. Ó sì ní àwọn kankan tó ṣẹlẹ̀ tó fi ní kí n lọ bẹ̀rẹ̀ Àṣàlewà, kì í ṣe ibi tí mo fi ọkàn sí nìyẹn. Bọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́yìn ọdún márùn-ún àti wà lẹ́nu ẹ̀, Ọlọ́run sì ń gbà fún wa. Ọ̀pọ̀ èèyàn á máa wo pé bàbá, ká tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá náà pé ẹnì kan wá lọ ṣe iṣẹ́ yìí pé Yorùbá ò gbọ́dọ̀ parun, kò gbọ́dọ̀ dohun gbàgbé. A dẹ̀ tún dúpẹ́ pé inú kọ̀rọ̀ sí bàbá lẹ́nu, ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu, láṣẹ Ọlọ́run ẹ ṣàṣeyọrí jù báyìí lọ lẹ́nu iṣẹ́ yìí. Ṣùgbọ́n àwọn èèyàn máa fẹ́ mọ̀ tó ibi ìbáyìí lẹ ti ń bọ̀ o, kí bàbá tó wá hàn yín pé padà wá ibi tó máa gbà lélẹ̀. Ẹ jẹ́ ká kàn túmọ̀ yẹn ní ráńpẹ́. Iṣẹ́ báǹkì ló wù mí ṣe, kì í ṣe iṣẹ́ bí GTB àbí Access Bank o, CBN, because ibi tí mo lajú sí àwọn èèyàn máa ń ṣiṣẹ́ gidi ń bibẹ̀, so òun ló máa jẹ́ kí n wò pé mo lè ṣe lè. Lẹ́yìn ìgbà tí mo kúrò ní airport ní corporate department, so wọ́n á wò pé mo fẹ́ ṣiṣẹ́ ní CBN. Kí ló dé mo gan fẹ́ ṣiṣẹ́ ní CBN? Àwọn òṣìṣẹ́ CBN wọ́n wá sí airport níjọ́ yẹn, àwọn èèyàn ṣe ń dán, kí ló dé, kí lẹ ń jẹ, owó à ń bẹ o, ẹ jẹ́ kí owó la fi ń do something. Mentality mi nìyẹn pé èmi gan fẹ́ ṣiṣẹ́ CBN yìí o, kìnnìkan because mo wá bẹ̀rẹ̀ sí ní múra sí i, mo apply, mo fi ìwé ránṣẹ́ sí CBN, mo dẹ̀ mọ àwọn èèyàn kọ̀ọ̀kan náà tí wọ́n ṣàbá mi kí ẹsẹ̀ bọ̀ pé kí n rí iṣẹ́ yẹn gbà. Ibẹ̀ mo fọkàn sí, mo ti ra aṣọ gan, mo ti ra bàtà. Ẹ ti gbáradì. Ní bàbá mi bá wá di ọjọ́ kan ló bá sọ fún mi pé torí mo máa ń gbàdúrà gan, mo dẹ̀ jẹ́ onígbàgbọ́, Kristẹni ni mí, so wọ́n wá sọ fún mi pé ara o, ibi tí mo fọkàn sí kọ́ ni o, pé Yorùbá, wọ́n ní Yorùbá ó dà o, bá dẹ̀ lọ bẹ̀. Mi ò mọ̀ pé kan bẹ́ẹ̀ yẹn gan wà, mi ò mọ̀, kí n má parọ́, mi ò mọ̀ pé kan bẹ́ẹ̀ bí lójú tèmi gan bí pé ìmọ̀ ọkọ̀ dá sílẹ̀. Àgà tí wọ́n wá sí orí ẹ̀rọ Instagram pé jẹ́ wọ́n á wò bí mo ṣe fẹ́ ṣe o, mo wá rí i pé àwọn kan ti wà ń bẹ̀ tán ṣe iṣẹ́ lélẹ̀. Mi ò mọ̀ pé àwọn èèyàn ṣe iṣẹ́ yìí o, so bí tèmi ṣe bẹ̀rẹ̀ nìyẹn, kì í ṣe pé bá mo fojú sùn láti ṣe iṣẹ́ náà, bí Ọlọ́run ṣe ni mo ṣe fẹ́ rìn ìrìn àjò tèmi nìyẹn. Ẹ dẹ̀ gbà fọlọ́run ní wẹ́rẹ́. Ẹ mọ̀ ní mò ń lọ yín lọ́fun o, ẹ dákun. Ẹ má ní mò ń lọ yín ní ọ̀fun o. Yorùbá, báǹkì, àkáǹtì, owó, báwo ni ìgbà tẹ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀, báwo ló ṣe rí pé mo fẹ́ lọ kọ́ Yorùbá? Kí ló dé tẹ̀yin fi rò pé bàbá fi sọ pé Yorùbá ló máa kọ́? Ẹ ṣàfẹ́mọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá yìí. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé bí mo ṣe sọ, mo ní kì í ṣe nǹkan tí mo ní lọ́kàn, èmi kò mọ̀ pé wọ́n ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Iṣẹ́ báǹkì gan ló wù mí ṣe. Gbogbo àwọn tí mo dẹ̀ mọ̀ tán jọ apply ńgbà yẹn gan, gbogbo ló ti ń ṣiṣẹ́ ní CBN nísìn, èmi nìkan ni mo ń ṣe Yorùbá mi. Iṣẹ́ rí mo ṣe ṣàlàyé, mo ní onígbàgbọ́ ni mí. Mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run ló ti mọ ipasẹ̀ èèyàn bí èèyàn ṣe máa rìnrìn ẹ̀ ní ayé. So gbọ́dọ̀ bàbá mi wá sọ fún mi pé kí n lọ máa kọ́ àwọn tó wà lókè òkun ní èdè Yorùbá. Mo kọ́ wò pé ta ló sọ fún bàbá mi ní irú ṣe, like báwo ló ṣe rò ó, báwo ló ṣe sọ. Ó wá sọ fún mi pé ìmísí ni pé nǹkan tí kí n lọ máa ṣe nìyẹn. So nǹkan tí mo wá rí ni pé mo rí ìrànlọ́wọ́ Ọlọ́run nígbà tí mo bẹ̀rẹ̀, because ìgbà tí mo bẹ̀rẹ̀ gan èmi gan mọ̀ bí mo ṣe máa bẹ̀rẹ̀. Orí personal page mi ni mo ti bẹ̀rẹ̀. Nígbà tí mo dẹ̀ wá sórí Instagram tí mo rí báwọn èèyàn ti ń ṣe, wáyà mi lẹ́nu pé iṣẹ́ yìí ò ṣe tuntun, wow, báwo ni ọ̀rọ̀ yẹn ṣàpọ̀lọ. Mo wá lọ́dà jẹ́ kí n bẹ̀rẹ̀. Nígbà tí mo máa bẹ̀rẹ̀, mi ò mọ̀ nǹkan tí mo máa ṣe, mi ò mọ̀ bí mo ṣe máa rí akẹ́kọ̀ọ́ mi àkọ́kọ́, ẹni tí mo kọ́kọ́ máa kọ́, mi ò mọ̀ bí mo ṣe máa ṣe, mi ò tí ì mọ̀ nípa gbogbo pé èèyàn ń polówó ọjà, pé èèyàn ń ṣe content, pé èèyàn ń ṣe gbogbo kan mẹ́, mi ò mọ̀. Èmi kàn ṣàǹṣe tèmi lórí personal page mi ni bí mo ṣe sọ o, Kristẹni ni mí, onígbàgbọ́ dẹ̀ ni mí.
ẹ̀mí mọ́ ṣàbá mi wẹ́rẹ́ bàbá lọ báyìí bá ṣe ẹni yìí o tọ̀. lọ bá ẹni yìí o, ẹni tó wá jẹ́ ẹ̀gbọ́n Davido, ẹni tí olórin tí gbogbo èèyàn mọ̀ ní àgbáyé, Davido kan náà, ó ní kí n lọ bá pé kí n sọ fún pé mo ń ṣe Yorùbá class mo wá lọ sí DM ẹ̀, mo ní hello ma, mo kọ́ ní English o, if you are interested in taking Yorùbá classes, I offer Yorùbá classes. Personal page mi ẹ wọ àwọn pictures bí mo lọ university ni o, bí mo lọ bìkan ni o, ẹ mọ̀ o, mo fi lọ chat ẹ up, kì í ṣe business page o, dépòdépò ìyàwó òpó bẹ́ẹ̀ nìyí serious. So mo ṣà lọ bá wọn, mo ní ẹ̀mí mímọ́ ló sọ fún mi, bí mo ṣe sọ onígbàgbọ́ ni mí, Kristẹni ni mí, mo wá lọ bá ló wá ní òun tí ń wá Yorùbá teacher, òun máa sọ fún PA òun kó pè mí, bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn. So ẹni àkọ́kọ́ tí Ọlọ́run kọ́kọ́ lò fún mi nìyẹn. So bó dẹ̀ jẹ́ pé òun náà dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé èèyàn pàtàkì ni ní àwùjọ, bó ṣe bẹ̀ sí ń èmi ò kàn tẹ̀ mọ̀ pé kankan jẹ́ Insta story, mi ò really mọ̀ nípa Instagram lọ títí, ni àwọn ọ̀rẹ́ mi wá ní ẹ̀gbọ́n Davido post ẹ̀, ẹ̀gbọ́n mi wá ní tòótọ́ ni ó ń bá mi ṣe class, like ó ń ṣe class lọ́dọ̀ mi, lọ́wọ́ ní àlọ́wọ́ Insta story ẹ̀ ó post ẹ̀, báwọn èèyàn ṣe wá mọ̀ nìyẹn. Mo ṣe ní pé Ọlọ́run wà, ó mọ̀ nípa ẹ̀. ìrìn àjò náà ẹ ṣàyẹ kí n sọ gbogbo ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣe tẹsọ ìtàn náà fún wa ní ráńpẹ́. Ìdí tí mo ṣe béèrè ni pé ọ̀pọ̀ èèyàn mọ ẹwà tó wà nínú èdè àṣà àti ìṣe Yorùbá. Tá bá wá rí ẹ̀yin tẹ́ ẹ gbé lọ́wọ́ báyìí tẹ̀dẹ̀ ń ṣe bó ṣe tó àti bó ṣe yẹ, ó yẹ ká mọ̀ ká lè fi kọ́ wọn ní ẹ̀kọ́, kó má bàa sọ ohun tó jẹ́ tiwọn, kó má bàa sọnù. Òun ni mo ṣe tú iṣu désàlẹ̀ kòkò. Ẹ má bínú. Ẹ ṣeun gan ma, ẹ ṣe. Ìrìn àjò tẹ́ ẹ bẹ̀rẹ̀ lọ́dún 5 sẹ́yìn, tẹ́ bẹ̀rẹ̀ wẹ́rẹ́, ó ti bí oríṣiríṣi nǹkan. Bẹ́ẹ̀ ṣe ń ṣe kíláàsì èdè Yorùbá, bẹ́ẹ̀ ṣe ń kọ́ àwọn èèyàn ní bó ṣe ń sọ àti bó ṣe ń kọ èdè Yorùbá. Bẹ́ẹ̀ lẹ ní àwọn ìwé ìkẹ́kọ̀ọ́ kéékèèké tẹ́ fi tún kọ́ àwọn èèyàn kó lè ràn wọ́n ní ọwọ́. Bẹ́ẹ̀ lẹ sì tún ṣe ìrìn àjò. Bẹ́ẹ̀ lẹ ń ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi. Èwo nínú gbogbo àwọn ohun tẹ́ ń ṣe ní Àṣàlewà yìí ni ẹ rí pé ó ń jẹ́ kí àwọn èèyàn máa ṣe ìrántí ilé, ló ń jẹ́ kí wọ́n máa ṣèrántí àṣà wọn, àti pé kí ló dé tẹ́ ṣe rò bẹ́ẹ̀? Ká má parọ́, gbogbo ẹ̀ ló ní ìwúlò tiẹ̀, gbogbo ẹ̀ ló ní ìwúlò tiẹ̀. Ṣùgbọ́n àwọn tí ó bá ṣe sí lọ́kàn pé àwọn fẹ́ kọ́ èdè Yorùbá tán bá kọ́ yẹn, àwọn ti ní lọ́kàn, òun ló ṣe wá bá yín pé àwọn fẹ́ kọ́ èdè Yorùbá. So kíkọ́ ẹ̀kọ́ èdè Yorùbá yẹn gangan ó máa ń ṣí wọn lọ́kàn, ó máa ń jẹ́ kán ní òye nípa àṣà, ìṣe àti èdè wa. Then a dẹ̀ rí àwọn kan tó yẹ pé wọ́n darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ Instagram, létà ń pè ní followers. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ kéékèèké tí a máa ń fi sí orí ayélujára Instagram náà, wọ́n máa fi ń kọ́, máa fi ń mọ̀ nípa àṣà, wọ́n máa fi ń mọ̀ nípa ìṣe àti èdè Yorùbá. Bó ilé tó yẹ pé ó ṣe pàtàkì jùlọ níbẹ̀ ni ẹ̀kọ́ èdè Yorùbá yẹn gangan, class eléyìí tí a máa ń ṣe nínú class wa. Bẹ́ẹ̀ ṣe ń kọ́ àgbà, bẹ́ẹ̀ lẹ̀ ń kọ́ ọmọdé. Àwọn tó wà lókè òkun, àwọn náà ẹ tún kọ́ wọn ní ẹ̀kọ́ èdè Yorùbá. Àkíyèsí wo lẹ ti ṣe nínú ìyàtọ̀ tó wà láàárín bí àwọn oríṣiríṣi akẹ́kọ̀ọ́ yín ṣe ń fi ara sí àṣà àti èdè Yorùbá? Àwọn ọmọdé kọ́ èdè yẹn dáadáa ju àwọn àgbàlagbà lọ. Ìdí tí ó dẹ̀ fi jẹ́ bẹ́ẹ̀ ni pé àwọn òbí náà ti ń gbọ́n nísìnyí, wọ́n ti ń rí àwọn àṣìṣe tí àwọn òbí wa sẹ́yìn ṣe nípa ọmọ òun gbọ́dọ̀ sọ èdè Yorùbá, èdè Gẹ̀ẹ́sì, èdè Faransé nìkan ni ó gbọ́dọ̀ sọ. So ṣe hàn pé yàtọ̀ sí pé olùkọ́ ń kọ́ ọmọ, àwọn òbí náà wọ́n ń gbìyànjú láti rí wípé àwọn ọmọ yẹn fi etí sí ẹ̀kọ́. Ṣe rí àwọn àgbàlagbà, òun ló rọrùn láti kọ́ jù. Ṣé mo sọ fún yín pé àwọn ọmọdé yẹn wọ́n ní ìrànlọ́wọ́ àwọn òbí wọn, torí àwọn òbí wọn fẹ́ kọ́ wọn, fẹ́ kí wọ́n ní ṣe àṣìṣe yẹn náà pé bí àwọn náà ò ní wá kọ́ èdè Yorùbá. So darapọ̀ mọ́ ẹ̀kọ́ ti kíláàsì yẹn, ó máa ń jẹ́ kó yá wọn lára láti tètè kọ́. Nísìnyí báyìí àwọn àgbàlagbà gan ló wá rọrùn jù, bọ́ àwọn ni ò kì í farabalẹ̀ dúró lọ títí láti kọ́ ẹ̀kọ́ yẹn yékéyéké.
kì í dẹ́ ṣe ẹ̀bi wọn mọ̀ oríṣiríṣi wọ́n bá parí kíláàsì tán àgbàlagbà ni wọ́n àti jẹ àti mu ilé ṣe ẹ wá ní kán fi iṣẹ́ àmúrelé wọn gan ránṣẹ́ gan àti ṣé ń gbà mí ó máa ń di ìṣòro fún wọn mà àwọn tó bá ní lọ́kàn pé èdè yìí o mo fẹ́ kọ́ o mo fẹ́ gbọ́ o a máa rí ìyàtọ̀ yẹn gan ni mà àwọn míì nínú wọn jẹ́ nǹkan wò ó bó ṣe máa rí tọ́mọdé ti rí pé àkíní wọ́n máa ní wò ó ẹ mọ̀ bó ṣe rí nìyẹn. ẹ máa ń rí ìyàtọ̀ ní àwọn tó bá fara sí iṣẹ́ náà wọ́n tẹ̀ ń ṣe bó ṣe yẹ kán ṣe ìjẹ́ ó ní ìtàn kan tẹ́ ẹ lè sọ fún wa lára àwọn tó ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín ìbáàjọmọdé ìbáàjẹ́ àgbà tán ti wá kọ́ ẹ̀kọ́ ní Àṣàlewà tó sì jẹ́ pé ayé wọn ní ìgbà ọ̀tun àyípadà wá sí ìgbésí ayé wọn látara àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ ní Àṣàlewà. wọ́n pọ̀ ìyẹn kí n lo àwọn àgbàlagbà tó rẹ́ ti ní pé tí wọ́n ṣe rere ní láti bẹ̀ bọ̀ pé wọ́n kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá torí àwọn ọmọdé wọn ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ni ẹ jẹ́ kí n lo àwọn àgbàlagbà torí ìbéèrè tẹ̀bìrì lọ́wọ́ mi mo rí ẹni tó yẹ pé ó ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí iléeṣẹ́ wọn ló kọ ìwé sí wa pé àwọn fẹ́ kẹ́ni yìí wá kọ́ èdè Yorùbá láti bá wọn ṣe ìdánwò kan wọ́n lè lọ fún ìdánwò yẹn wọ́n dẹ̀ ṣàṣeyọrí bọ̀ ń bibẹ̀ àwa la dẹ̀ kọ́ wọn lọ fún ìdánwò yẹn wọ́n dẹ̀ ṣàṣeyọrí bọ̀ láti bibẹ̀ so ìyẹn jẹ́ ìwúrí gan fún àwa a máa ń sọ ọgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà lórí ẹ̀rọ ayélujára wa títí Instagram then ìkejì ni mo máa ń kọ́ àwọn olóṣèlú mo ti kọ́ olóṣèlú rí tó yẹ pé ó wà lẹ́nu ipò gangan kò lè sọ èdè Yorùbá a máa jọ sọ a máa ti jọ sọ dáadáa á fi mí ṣe àwọn èèyàn ẹ̀ tó máa bá sọ èdè Yorùbá a máa sọ fún pé àbúṣe máa gbọ́rọ̀ yẹn kalẹ̀ lélẹ́yìí o àwọn Yorùbá bá wọn ṣe máa ṣe ẹ̀mọ̀ ní ọ̀tọ̀ ní èdè ọ̀tọ̀ tún ní àṣà wa bí àgbékalẹ̀ ọ̀rọ̀ náà ó wà gbogbo ẹ̀ náà ó wà ẹ̀mọ̀ so a máa jọ ṣe irú kan bẹ́ẹ̀ yẹn títí tí wọ́n fi kúrò lórí oyè yìí wọ́n dẹ̀ fi ṣe dáadáa. ẹ̀yin lẹ ń bá wọn gbálẹ́gbẹ̀ẹ́ kó lè dúró re ẹ kú iṣẹ́ o káwọn èèyàn má bàa mọ̀ pé ní tiẹ̀ wá jó tó wá darí wa gan kò lè ṣèdè wa lẹ́ẹ̀bá jàṣírí ó tú àdúpẹ́ fọlọ́. mi ìbá béèrè orúkọ onítàn ṣùgbọ́n mo rí pé bò wọ́n láṣìírí ni mi gbọ́dọ̀ àbí so ẹ mọ̀ jẹ́ ń béèrè tó Ọlọ́run máa kún wa. látìgbà tẹ́ ẹ ti wá bẹ̀rẹ̀ ti tọ́dún 5 nísìn ìdojúkọ gbòógì wo lẹ ní nínú gbígbòòrò Àṣàlewà pàápàá jùlọ láti máa bá àwọn èèyàn tí wọn ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà ṣiṣẹ́ pọ̀ láti máa kọ́ àwọn tí ò sí lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń kọ́ wọn àtàwọn ohun tẹ́ ẹ̀ ń ṣe gbogbo àti pé báwo lẹ ṣe là á já. kọ́lọ̀ má fi wá sínú wàhálà. àmín. mi ò lè sọ pé a really ní ìdojúkọ lọ́bẹ̀yẹn kan tó wúwo tí ò ṣe é tí a rí ìkan láti ṣe sí nísìnyí báyìí kan tí mo lè sọ òun ni nípa aago wa ẹ mọ̀ pé ní orílẹ̀-èdè Nàìjíríà à ń lo West African time ní àwọn òkè òkun oríṣiríṣi ni bí aago wọn ṣe jẹ́ ìmí CST ìmí EST ìmí kìíní kan tí o tó má dẹ̀ fẹ́ ṣe kíláàsì bẹ́ẹ̀ yẹn a máa ń la ìṣòro kọjá nítorí ìyàtọ̀ nínú aago wa ní orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè míì mo nísìnyí báyìí àti wá fi ọgbọ́n sí àti ń ṣe ìníwé tó yẹ pé gbogbo àtijọ́ máa ń ní àwọn time tó yẹ pé ó máa wà fún àwọn méjèèjì torí tẹ́tẹ́ mo máa ń ṣe kíláàsì òru mo nísìnyí kò tún rí bẹ́ẹ̀ mọ́ mo máa ń ṣe kíláàsì òru ká máa jí láago 12 ká máa ṣe kíláàsì wa aago 3 òru ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn mo ní síta tí wàá rí àwọn bá ṣe máa ṣe tá tí wàá fi ọgbọ́n kún ó ti wá dà nísìn. kò jẹ́ ọmọ rẹ olùkọ́ ò mọ tòǹgbé olùkọ́ ń ṣiṣẹ́ lásìkò tó wù ú kì í ṣàsìkò tó kàn ń rọ àṣàjẹ mo gbọ́dọ̀ ṣe àdúpẹ́ fọlọ́n. kí n fi kún pé ìyàwó Modupe Olagunju wọn sí ní orílẹ̀-èdè Nàìjíríà òkè òkun ló wà England ló wà ibẹ̀ ló ti wá ń kọ́ èdè ló ti ń kọ́ àwọn èèyàn ní èdè àtàyíwọ́ tó wà Nàìjíríà gan-an ò fẹ́ sọ èdè Yorùbá ọ̀hún yẹn làwọn ti ń kọ́ àwọn èèyàn ní èdè Yorùbá láti má jẹ́ kí àṣà wa kó parun ń tẹ́ gbé dání ò ní dànù ẹ fi ṣàṣeyọrí ni láṣẹ Ọlọ́run
tó abala méjì ló wà ní ìkànnì Discover Yorùbá. Alákọ̀ọ́kọ́ ni èmi àti iṣẹ́ mi, ìyẹn láti sọ ní ráńpẹ́ yẹn. Abala kejì la wá pè ní èmi àti orírun mi. Èmi àti orírun mi. Abala náà la wà báyìí. Lẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa, ìyá wa Modupe Olagunju là ń bá sọ̀rọ̀. Àwọn ni olùdásílẹ̀ àti olùkọ́ àgbà, ẹ jẹ́ n fi yẹn kún, olùkọ́ àgbà ní Àṣàlewà, àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ni èmi ni olùdásílẹ̀ àti olùkọ́ àgbà ní iléeṣẹ́ Àṣàlewà. Àṣàlewà, àdúpẹ́ fọ́lọ́run mà. So ní abala èmi àti orírun mi, ìbéèrè àkọ́kọ́ ń bẹ̀rẹ̀. Yorùbá ní oríṣiríṣi òwe, bẹ́ẹ̀ ni àwọn ìtàn, bẹ́ẹ̀ ni iṣẹ́ ọnà, oúnjẹ àti pàápàá èdè wa. Nínú gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí, èwo lẹ rò pé àkóbá ti ń dé bá pẹ̀lú ọ̀làjú òde òní, àti pé báwo la ṣe lè ṣe tá a fi dáàbò bò ó tí ò fi ní dohun ìgbàgbé? Èyí tí mo lè sọ ni ṣe rí èdè yẹn kò lè parun bá ṣe ń ba lọ yìí, kò lè parun. Ẹ má ká kàn sọ pé bí ká má kàn ṣe kínní. Èdè sísọ, èdè Yorùbá sísọ kò lè parun. Èyí tí mo ń wò pé ó lè parun òun ni òwe. Torí òwe nísìn ó lójú àwọn tó ń sọ òwe, ó ní ojú àwọn tó ń sọ òwe nísìn. Àwọn tó bá mọ ìjìnlẹ̀ Yorùbá ni wọ́n ń sọ òwe yẹn. Òwe dẹ̀ dàbí ilé táwọn Gẹ̀ẹ́sì máa ń pè ní bí a metaphor, bí parable, ẹ mọ ọ̀rọ̀ tó yẹ pé èèyàn máa tú ni. Nísìnyí báyìí òwe yẹn mo lè máa wò pé ó ń parun díẹ̀. Tí ẹ bá bá àwọn àgbà nílé àti sọ òwe máa le díẹ̀ lásìkò wa yìí, torí àwọn òbí ìsìn gan mélòó ni òwe tí wọ́n mọ̀. Ṣòye yín bẹ́ẹ̀ yẹn, akàntẹ́ sọ nípa èdè, gbogbo wọn ló lè sọ èdè Yorùbá, ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ló lè pa òwe. Ṣòye yín nǹkan tí mo ń sọ, òwe yẹn lèmi lè sọ pé ó lè parun. Ó dà, ẹ ṣeun mà. Tá a bá wà wò, ìgbàlódé ti dé, bẹ́ẹ̀ ni ayé ìgbàlódé la wà. Àwọn oríṣiríṣi ẹ̀rọ, èmi ni ẹ̀rọ ayélujára wọn o, èmi ni àwọn akẹ́kọ̀ọ́ ní lórí ẹ̀rọ ayélujára, tó jẹ́ pé èèyàn ò ní láti wà níbì kan náà ká tó lè ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ oríṣiríṣi, gbogbo yẹn ti wà. Báwo lẹ ṣe wá ń ṣe tó jẹ́ pé ọ̀làjú àti ògidì àṣà wa tí ò sádàlù, tí ò sí àyíníke, báwo lẹ ṣe ń ṣe tó jẹ́ pé ọ̀làjú àti ògidì àṣà wa kò para wọn lára? Ṣe rí, ọ̀làjú ti yí mọ́ gbogbo ìkan. Ẹni bá sọ pé ọ̀làjú ò yí mọ́ gbogbo ìkan, irọ́ ni. Ọ̀làjú ti yí mọ́ gbogbo ìkan. Bọ̀ ní kíláàsì wa, a máa ń fi jẹ́ kó yé wọn pé bí àṣà Yorùbá ṣe rí leléyìí, a lè kó papọ̀ ká máa sọ pé we are woke. Fún nísìnyí báyìí, gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wa ni à ń bọ̀wọ̀ fún. Bó kàn jẹ́ pé èmi kéré sí wa, bó mi jẹ́ pé èmi náà dàgbà jù wá lọ, gbogbo wọn là ń bọ̀wọ̀ fún, torí àmọ́ èyí tó dàgbà gbà tá ìṣe ká béèrè ọjọ́ orí wọn. Nísìnyí báyìí, a máa jẹ́ kó yé wọn pé ní ìlú tẹ́ ń gbé o, ẹ lè máa pe àwọn àgbàlagbà pẹ̀lú orúkọ àkọ́kọ́ wọn. Bọ̀ ní títí àṣà àwọn Yorùbá, a máa ń bọ̀wọ̀ fún gbogbo èèyàn ni. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn, a máa ń bọ̀wọ̀ fún gbogbo èèyàn ni. Ní ẹ̀kọ́, àwọn tó bá ṣe kíláàsì wa ní ẹ̀kọ́ tá máa ń kọ́ wọn, a máa ń kọ́ wọn nípa àṣà. A máa jẹ́ kí wọ́n mọ̀ pé ìyàtọ̀ wo leléyìí o. Ṣe rí, àwọn tí ẹ ní àṣà wọn yẹn, bí àṣà tí wọ́n ṣe rí nìyẹn. Àṣà Yorùbá ó yàtọ̀. Torí nísìnyí báyìí, àwọn púpọ̀ nínú àwọn tá ń kọ́, wọ́n wà ní Amẹ́ríkà, wọ́n wà ní England, wọ́n wà ní Singapore. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn yẹn náà ní àṣà tiwọn, bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Òun làwa dẹ̀ ń pè ní ọ̀làjú. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn? A máa dé jẹ́ kí wọ́n mọ̀ pé Yorùbá leléyìí o, àṣà tiwa leléyìí o, ìṣe tiwa leléyìí o. Tí ẹ fẹ́ bá àwọn èèyàn wa sọ̀rọ̀, tẹ́ bá fẹ́ bá àwọn èèyàn yín sọ̀rọ̀, bí wọ́n ṣe ń ṣe leléyìí o, bí wọ́n ṣe ń ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn, a máa jẹ́ kí wọ́n mọ̀, a máa fi yé wọn bí ó ṣe jẹ́. Ìyẹn ni pé ẹ jẹ́ kí ọ̀làjú kó pa àṣà wa bó ṣe yẹ kó wà gangan, ká má ṣẹ̀ṣẹ̀ wá máa fomi là á. Bó ṣe wá lógidì yẹn gan lẹ ṣe ń kọ́ wọn. Ó dà bẹ́ẹ̀. Àmọ̀ràn wo lẹ wá ní fún èèyàn tó yẹ pé ó wà ní òkè òkun, ṣùgbọ́n ó fẹ́ tọ́ àwọn ọmọ wọn pẹ̀lú àṣà Yorùbá, wọ́n fẹ́ tọ́ wọn ní ìlànà bá ṣe ń tọ́ ọmọ ní ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n wọ́n wò ó pé lókè òkun kò sí ìgbélárugẹ àṣà wa mọ́, ohun yẹpẹrẹ ni lọ́ fọwọ́ mu ní òkè òkun.
àmọ̀ràn wo lẹ ní fún wọn? Àmọ̀ràn tí mo ní fún àwọn èèyàn wa ní òkè òkun nìyí ni pé tán bá ti bí ọmọ kán má dúró kí ọmọ dàgbà kí wọ́n tó máa bá wọn sọ èdè Yorùbá. Ìjà kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Tí wọ́n bá ti ní ọmọ kán má dúró pé kọ́mọ dàgbà pé àbí ó máa ba èdè Gẹ̀ẹ́sì ẹ̀ jẹ́. Ẹ mọ̀ pé nǹkan tí ó ń dẹ́rù ba àwọn òbí nìyẹn pé tọ́mọ bá ti lọ ń sọ èdè méjì papọ̀ nísìn báwo ni a ṣe fẹ́ ṣe èdè òyìnbó tí gbogbo aráyé ń sọ ṣé wọ́n máa lè gbọ́ ṣé wọ́n máa lè sọ ẹrù tó wà nínú àwọn nǹkan òbí yẹn nìyẹn. Bọ̀ àwọn náà ti rí nísìn pé àti Yorùbá o àti èdè Gẹ̀ẹ́sì o kò sí ètò dí ìkan lọ́wọ́ kó máa bá wọn máa sọ́nu ilé. Tán bá dé ilé ẹ̀kọ́ tán bá dé àárín ní kàntẹ̀ ní àwùjọ gan èdè Gẹ̀ẹ́sì ló ń sọ ní àwọn tó wà tó ń gbé lókè òkun. So kọ́mọ yẹn filẹ̀ tí ọmọ bá fẹ́ sọ èdè Gẹ̀ẹ́sì kò lè nira bó mú lè nira tó bá fẹ́ sọ èdè Yorùbá tí wọ́n bá tètè múra sí nínú ilé. Àwọn àgbàlagbà àmọ̀ràn tí mo lè fún wọn ni pé kán darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ wọn Yorùbá ẹgbẹ́ wọn tó bá ẹgbẹ́ Yorùbá tí wọ́n bá mọ̀ kán máa lọ fún àwọn ìpàdé wọn lórí ẹ̀rọ ayélujára náà kán join nǹkan tó ń pè ní community kán darapọ̀ mọ́ àwọn èèyàn wọn náà kán dẹ̀ láti sọ èdè yẹn dáadáa kí wọ́n darapọ̀ mọ́ àwọn ẹ̀kọ́ àwọn ilé ìwé tí ó wà lórí Instagram láti lè kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Àmọ̀ràn tí mo lè fún wọn nìyẹn. Wọ́n ní àwọn èèyàn bíi tiyín náà wà níbi tẹ́ ẹ wà. Ẹ wá wọn kẹ́ lè darapọ̀ kẹ́ kọ́ wọn olùkọ́ àbí bẹ́ẹ̀ kọ́ kó má dàbí ẹni pé bóyá ẹ̀yin nìkan ni. Ẹ dákun bó ṣe ń wù yín lọ́kàn láti jẹ́ káwọn ọmọ yín kọ́ àṣà èdè ìṣe gbogbo tó ní ṣe pẹ̀lú Yorùbá ẹ máa rí ṣe. Ẹ̀yin ẹ ṣáà ti ṣèpinnu kẹ́ ẹ dẹ̀ ṣiṣẹ́ lé lórí. Ìjẹ́ mo jẹ́ṣẹ́ yẹn ráńpẹ́. Bẹ́ẹ̀ni. Ó dáa a mọ̀ pé inú ọkàn yín ló wà o bọ̀ ẹ sọ fáwa nínú ọkàn yín ibo ni ẹ fẹ́ kí Àṣàlewà wà ní ọdún 5 sí 10 sí àsìkò yìí àti pé kí lẹ fẹ́ fi sílẹ̀ kí lẹ fẹ́ kó máa rántí yín fún ní gbogbo ìgbà gẹ́gẹ́ bíi pé mo dúpẹ́ ló ṣe léyìí ohun tó filẹ̀ fún wa leléyìí tẹ́ fẹ́ fi fún Yorùbá nílé àwa ọmọ Yorùbá nílé àti lókè òkun. Mo fẹ́ kí wọ́n mọ Àṣàlewà lórúkọ Jésù. Àṣàlewà ò ní parun. Mo fẹ́ kí wọ́n mọ Àṣàlewà bí ilé ẹ̀kọ́ tí ó ń kọ́ ọmọdé àti àgbàlagbà ní èdè Yorùbá káàkiri àgbáyé kọjá ilẹ̀ Nàìjíríà. Àti dé Amẹ́ríkà àti dé England àti dé gbogbo ibi bẹ́yẹn. Ìkan tí mo fẹ́ kọ́ mọ̀ wọ́n sí ni pé ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ èdè Yorùbá. Mi ò dẹ̀ fẹ́ kó jẹ́ àwọn ọmọ Yorùbá nìkan ló máa kọ́ ẹ̀kọ́ wa torí èmi náà ní mo mọ̀ pé ọjọ́ kan máa wà tí Yorùbá náà á di èdè tí gbogbo aráyé ń sọ káàkiri bíi ti French bíi ti Mandarin. Mo mọ̀ pé àsìkò kan ń bọ̀ náà tí ó máa dé bẹ́ẹ̀ bó ó kù sí àwa náà lọ́wọ́ bí a ṣe ń lo èdè wa. Ẹ mọ̀ nísìnyí báyìí ní China wọ́n ń sọ Chinese gbogbo bẹ̀ káàkiri Chinese ló ń sọ so ó wá kù náà sí ọwọ́ wa àti ìjọba bí àwa náà ṣe ń gbé èdè wa lárugẹ tí ń ṣe pé ojoojúmọ́ la máa sáìnì la máa fi ọwọ́ sí ìwé lórí èdè tiwọn láti mú wá sí ilẹ̀ Nàìjíríà káwọn gan ká gbé tiwa náà lárugẹ. Nǹkan tí mo dẹ̀ mọ̀ ni wípé Àṣàlewà á kọ́ ju àwọn Yorùbá lọ á kọ́ àwọn òyìnbó á kọ́ àwọn tó nífẹ̀ẹ́ sí ìṣe àti àṣà Yorùbá. Nǹkan tí mo fẹ́ fún Àṣàlewà nìyẹn. Ó dáa ẹ ti sọ pé ojú tó ti rókun ojú tó ti rọ́ṣà Amẹ́ríkà ẹ ti dárúkọ oríṣiríṣi ìlú tẹ́ ẹ ti dé Àṣàlewà ti dé àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn ni wípé ẹ ti rí àwọn àṣà lóríṣiríṣi bó tiẹ̀ jẹ́ pé gbogbo wọn kọ́ ló wà ní ibi tẹ́ ẹ wà ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń kọ́ wọn ẹ ti rí bó ṣe ń ṣe báṣà tí wọn náà ṣe rí àtàwọn ibi tẹ́yìn náà ti dé ẹ ti rí àṣà lóríṣiríṣi. Ìjẹ́ tabaníkà gbèsègbè ara wọn ìjẹ́ ẹ rò pé Yorùbá àṣà Yorùbá ó dá yàtọ̀ ó ta wọ́n yọ nínú gbogbo àwọn àṣà tẹ́ ti rí lágbàáyé? Gbogbo àṣà ló dà àṣà tiwa ló dà jù àṣà tiwa ni ó dà jù nípa bí a ṣe ń fún àwọn èèyàn ní ọ̀wọ̀ nípa bí a ṣe ń mọjú bí a ṣe ń mọra. Àwọn àṣà tí mo ti rí síwájú wọn ò kúndùn gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn bọ̀ Yorùbá dá o
ọmọ tí wọ́n bá bí nílẹ̀ Yorùbá ìṣesí ẹ̀ gan máa yàtọ̀, ìhùwàsí ẹ̀ máa yàtọ̀ because ìkan tí bí wọ́n ṣe ẹ mọ̀ àṣà wa nìyẹn, ìṣe wa nìyẹn. Àṣà Yorùbá tí n bá fi wò ó sí àwọn àṣà tí mo ti rí, màá fẹ́ ní titi Yorùbá ló dára jù. torí ọmọ Yorùbá àtàtà tẹ́ ẹ jẹ́ lẹ ṣe ní Yorùbá dára tọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni àbótún nìkan tẹ́ ẹ ti rí tẹ́rí ó dà pé àwọn eléyìí náà fẹ́ ṣe wọ́n fẹ́ dàbí Yorùbá o. bíá India àwọn yẹn náà kúndùn àṣà wọn, àṣà wa náà fẹ́ jọra díẹ̀ bọ̀ kò dàbí. Ìjẹ́ ó wá ní bẹ́ ṣe ń ṣiṣẹ́ yín lójoojúmọ́, ìjẹ́ ó ní òwe Yorùbá kan tàbí ọ̀rọ̀ Yorùbá kan tó máa ń jẹ́ atọ́nà fún yín lẹ́nu iṣẹ́ tẹ̀ ń ṣe yìí? Ìyẹn ni nǹkan tí mò ń gbìyànjú àti sọ ní pé ọ̀rọ̀ àbí òwe Yorùbá tó jẹ́ pé tí nǹkan bá fẹ́ le Ọlọ́run ní jẹ́ kí nǹkan le mọ́ wa, Ọlọ́run ní jẹ́ kára ni wá, tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti rò báyìí tó sì wá sí yín lọ́kàn yóò fún yín ní okun inú láti máa ṣe ohun tẹ́ ẹ fẹ́ ṣe lọ. Àmín, àmín. Ẹ ń sọ nípa òwe àbí? Òwe bẹ́ẹ̀ ni àbọ̀rọ̀ Yorùbá. Dàbí ọ̀rọ̀ Yorùbá. Màá sọ méjì, iṣẹ́ ni ògùn ìṣẹ́, ká múra sí iṣẹ́ ọwọ́ wa. Ìkejì ni pé sùúrù ni bàbá ìwà. Ìdí tí mo dẹ̀ fi dárúkọ ìkan méjì yẹn ni pé ó yẹ ká ṣiṣẹ́ wa yékéyéké torí èmi ti rí orí ọ̀fẹ́ gbà nínú pé kéèyàn mú ṣọ́yàn lókùnkúndùn. Tá bá kọ́ àwọn ọmọ yẹn tí wọ́n bá sọ, tá bá kọ́ àwọn àgbàlagbà tí wọ́n bá sọ, wọ́n máa bá wa pèrò wa ní gan láì bẹ̀bẹ̀, láì ṣe máa sọ fún wọn refer us. Àwọn fúnra wọn ló máa ń pèrò wa, so kéèyàn mú ṣọ́yàn lókùnkúndùn. Ìkejì ni pé sùúrù náà tún ni bàbá ìwà tí mo fi dárúkọ yẹn ni pé dídá Àṣàlewà sílẹ̀. Ṣé wọ́n mọ̀ sọ fún yín pé bí ìmísí ni tèmi ṣe jẹ́, èmi ti wò pé bó ṣe máa lọ gẹ́rẹ́gẹ́ nìyẹn. Alẹ́ àwọn ìdojúkọ adẹ̀tú gbà míì ó tún ṣe gbogbo ẹ̀ tún lọ. Ó wá jẹ́ kó yé mi pé kò sí kan tí ó bá da náà téèyàn ò ní ní sùúrù pẹ̀lú ẹ̀, kò sí kan náà tí ò da náà téèyàn ò ní ní sùúrù pẹ̀lú ẹ̀. So dídá Àṣàlewà sílẹ̀ sùúrù yẹn pọ̀. Then ní gbígba àwọn èrò wọlé láti like àwọn student wa, àwọn akẹ́kọ̀ọ́ tá ń kọ́, sùúrù náà torí ẹlòmíì ó máa jẹ́ oníwà tútù, ìmíì ó máa jẹ́ ẹni tó yẹ pé ó le gan, àti mọ̀ béèyàn ṣe máa ṣe pẹ̀lú gbogbo wọn. Èèyàn gbọ́dọ̀ wá kó ọgbọ́n èèyàn láti mọ̀. Mo ṣe ní pé sùúrù nísìnyí báyìí bóyá o sanwó kíláàsì oṣù 3, adẹ̀ ń lé eléré o wá kíláàsì adẹ̀ ń lé à ń lé eléré o, kì í ṣe pé maybe àánà wò pé o wá àbèrè ẹ kò rí bẹ́ẹ̀, but tá bá lé eléré tó bọ́ tí oṣù 3 bá parí tán á ní ìwọ ò ṣe kíláàsì kankan pé ìwọ fẹ́ máa ṣe kíláàsì, wọ́n fẹ́ máa ṣe kíláàsì 3 months ní 6 months or 1 year tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ because gbogbo nǹkan tá ń lò à ń sanwó ẹ̀ náà ni. Gbogbo àwọn òṣìṣẹ́ tó bá wá ṣiṣẹ́ wọ́n ń gbowó oṣooṣù tó yẹ yín bẹ́ẹ̀ yẹn. So sùúrù ni bàbá ìwà, kí gbogbo ìkan má bàa bàjẹ́ because tí èèyàn méjì bá sọ pé àjọ fẹ́ forí gbára ni ìkan ló máa farapa. So àwa dẹ̀ fẹ́ kí iléeṣẹ́ wa kí gbogbo ọgbọ́n kún ìwà wa. Ẹ kú iṣẹ́ náà, Ọlọ́run á máa kún yín. Tẹ́yin bá ṣe ń darapọ̀ mọ́ wa, ìyá wa Modupe Olagunju là ń bá sọ̀rọ̀ lọ́wọ́. Àwọn ni olùdásílẹ̀ àti olùkọ́ àgbà nílé iṣẹ́ Àṣàlewà, níbi tí wọ́n ti ń kọ́ àwọn èèyàn ní èdè, àṣà, ìṣe Yorùbá. Bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ìrìn àjò ọlọ́kan òjọ̀kan. Gbogbo ohun tẹ́ ẹ bá ṣàfẹ́ lẹ́ẹ̀bà ní Àṣàlewà, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Nísìnyí ìbéèrè yàjóyàjó ló kàn. Bí n bá ṣe ń jù sí yín lẹ́mọ̀ dá padà fún mi lẹ́yẹ òṣọ̀kà, ní lẹ́sẹ̀kẹsẹ̀ bá ṣe sọ sí yín báyìí ní kẹ́ jù padà sí mi tó kì í ṣòkò ọ̀rọ̀ ní. Ó yé mi. Ìbéèrè yàjóyàjó la pè é. Kí ni oúnjẹ tẹ́ ẹ fẹ́ràn jù ní tó jẹ́ oúnjẹ Yorùbá tó jẹ́ pé ó máa ń tù yín ní ara? Iyán àti ọbẹ̀ ẹ̀fọ́. Abẹ́òkúta tàbí Ìbàdàn? Abẹ́òkúta. Tí ẹ bá fẹ́ mú èèyàn rìnrìn àjò àkọ́kọ́ nípa àṣà Yorùbá níbi àwọn ohun tó jẹ́ ìgbafẹ́ fún Yorùbá, ibo ló máa jẹ́ ibi àkọ́kọ́ kan ibi tẹ́ máa kọ́kọ́ fi hàn onítàn? Màá mú lọ sí ilẹ̀ Káàárọ̀ Oòjíire, ìyẹn ní Ilé Ifẹ̀.
ibi tí àwọn ọmọ Yorùbá ti ṣẹ̀ wá. Ó dáa. Ẹ̀fọ́ rírò tàbí ẹ̀gúsí? Ẹ̀fọ́ rírò. Èwo ni àṣà Yorùbá kan tí ẹ̀yin ò fẹ́ kó parun? Ó pọ̀ ò bọ́yẹ̀ kan kíkíni, torí báwo ni ẹ ṣe máa pàdé èèyàn tí ẹ̀ ní lè kíyàn. Ìlú tó jẹ́ tí mo wà yìí ó jẹ́ kí n kúndùn ká máa kíyàn, torí bẹ́ẹ̀ bá kí wọn wọ́n lè wò pé kí ló tó fi ń kí mi, ṣó ti eyín bẹ́ẹ̀ yẹn. àwọn òde ká síbẹ̀ ẹ mọ̀, tá a bá ń kọjá lọ ẹ káàsán o, ẹ káàárọ̀ o, ẹ mọ̀ àfihàn sí ni adẹ̀fín jẹ́ kọ́ mọ̀ pé àárí yín o, ṣó yẹ yín bẹ́ẹ̀ yẹn. Bọ̀ níbi bí wọn ká sí kankan, kì í ṣe kì í ṣe dandan, ṣó ti eyín bẹ́ẹ̀ yẹn. So àṣà Yorùbá tí mo mọ̀ tí ó wù mí lórí òní ìkíni. Ó dáa, ẹ ṣàpèjúwe àṣà Yorùbá ní ọ̀rọ̀ kan péré. Àṣà Yorùbá ó jinlẹ̀, ó dàbí àdìtú. Bí ẹ bá ní ẹ mọ̀ tán ìbẹ̀rẹ̀ nìyẹn, ẹ tí mọ̀ kankan. Ẹ ṣeun púpọ̀ mà. Ọ̀rọ̀ yín ní ṣókí ni wọ́n sì kún ẹ̀kọ́ pọ̀ nínú ẹ̀ pẹ̀lú. Ẹ sì tún fi hàn wá pé lóòótọ́ Yorùbá ní ẹwà púpọ̀ gẹ́gẹ́ bí orúkọ iléeṣẹ́ yín, Àṣàlewà. Ìjẹ́ tá a bá tún pè yín ẹ̀ tún jẹ́ wa bí? Ọlọ́run á gbà fún wa bẹ́ẹ̀ ni. Tó ẹ ṣeun púpọ̀ mà. Olùdásílẹ̀ àti olùkọ́ àgbà nílé iṣẹ́ Àṣàlewà là ń bá sọ̀rọ̀ ní àtẹ̀kan. Tó a wá fẹ́ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá, àwọn èèyàn fẹ́ rin ìrìn àjò, wọ́n fẹ́ ní gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe pátá, wọ́n fẹ́ bá yín da òwò pọ̀. Báwo ni wọ́n ṣe lè kàn sí yín mà? Ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára ti Instagram ní Àṣàlewà _ tàbí Àṣàlewà Yorùbá Institute fún Instagram, bẹ́ẹ̀ sì ni fún Facebook tàbí TikTok. Nísìnyí tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ní kíláàsì wa, ẹ lọ sí orí website àṣàlewà.com. ó rọrùn, àṣàlewà.com kan ni ó rọrùn gan, àṣàlewà.com. ibẹ̀ lẹ ti lè darapọ̀ mọ́ wa láti fi orúkọ yín sílẹ̀ láti kọ́ èdè Yorùbá pẹ̀lú wa. Ó dáa, ẹ ṣeun púpọ̀ mọ̀. Ẹ tiẹ̀ jẹ́ ń béèrè, ẹ nígbà tẹ́ dórí Instagram, ẹ rí pé àwọn èèyàn ti ń ṣe iṣẹ́ tẹ̀ ń ṣe yìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ṣe ń bẹ̀. Kí ni ẹ̀yin fi dá yàtọ̀ sí wọn? Ìgbà tí mo dé mi ò lè sọ pé mo mọ̀ nǹkan tí mo ń ṣe ń pàtó. mo máa ń fi àwọn ẹ̀kọ́ èdè Yorùbá síta, màá kọ́ àwọn èèyàn, màá ṣe. Nǹkan tí mo wá fi wá dá yàtọ̀ nísìnyí ni wípé bí mo ṣe ń kọ́ àwọn èèyàn, mo ń kọ́ àwọn èèyàn ní ìjìnlẹ̀ Yorùbá, kì í kàn ṣe bí wọ́n ṣe máa sọ tẹ̀lé mi. Èmi máa ń sọ wípé tí èèyàn bá fẹ́ kọ́ èdè Yorùbá, èèyàn gbọ́dọ̀ mọ̀ jinlẹ̀ ju pé sọ tẹ̀lé mi, mo fẹ́ jẹun. Bí a ṣe ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa nìyẹn. Nísìnyí báyìí ní kíláàsì wa, bá ṣe máa ń ṣe lélẹ́yìí, tí a bá fẹ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa yẹn, a máa kọ́ wọn ní ìjìnlẹ̀ ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ wọn. Ìwé tó yẹ pé tí wọ́n bá kúrò ní kíláàsì gan, àwọn gan lè fúnra wọn, àwọn gan lè ṣe fúnra wọn. Bí a ṣe máa ń kọ́ wọn nìyẹn. So à ń kọ́ wọn ní pé sọ tẹ̀lé mi, yá sọ́tà rárá o. A máa kọ́ wọn bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́ lélẹ́yìí, bí o ṣe lè ṣe lélẹ́yìí, bí o ṣe lè tún lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nípa ẹ̀kọ́ yẹn nìyẹn. Wọ́n dá yàtọ̀, wọ́n ta wọ́n yọ, òun lẹ́tí gbọ́ yẹn o. Ìyá wa Modupe Olagunju, olùdásílẹ̀ iléeṣẹ́ Àṣàlewà, wọ́n sì tún ní olùkọ́ àgbà ní iléeṣẹ́ náà. Ẹ ṣeun púpọ̀ tá a pè yín tẹ̀ sí jẹ́ wa. Iléeṣẹ́ yín ò ní jóná o, yóò mọ ròkè sí ni o, yóò sì mọ òwúrò sí lágbára Ọlọ́run. Gbogbo ohun tẹ́ wá ń gbèrò lórí ẹ̀ pátá ni ó wá sí ìmúṣẹ. Ọlọ́run ràn yín lọ́wọ́ ní gbogbo ọ̀nà. Ẹ ṣé, mi gbádùn ara mi púpọ̀ o, torí wọ́n tún ti mú mi rìnrìn àjò nínú àṣà àti ìṣe àti èdè Yorùbá. Mo sì nígbàgbọ́ pé ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà ẹ gbádùn àsìkò tá a lò pẹ̀lú ìyá wa Ọlágúnjú. Ẹ ṣeun púpọ̀ mà. Yes, ẹ ṣeun. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ìyá wa Modupe Olagunju. Wọ́n ní àwọn ti rí oríṣiríṣi àṣà bẹ́ẹ̀ nẹ̀.
ojú tó ti rókun ojú tó ti rọ́ṣà wọ́n ti róríṣiríṣi ṣùgbọ́n kò sí èyí tó dàbí àṣà Yorùbá bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ wọ́n ní kò sí èyí tó dàbí àṣà Yorùbá ó farapẹ́ bọ̀ kò tiẹ̀ sún mọ́ rárá bẹ́ẹ̀ ni mo gbé òṣùbà káre fún ìyàwó Modupe Olagunju fún iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe ní Àṣàlewà ẹ kú iṣẹ́ tí ẹ bá fẹ́ bá wọn dòwò pọ̀ ẹ dákun ẹ kàn sí wọn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ètò tòní ẹ̀yin olólùfẹ́ ìkànnì Discover Yoruba ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ fi ń gbọ́ wa mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí ìyàwó Hikmat Salako aya ọlọ́kọ̀ ẹ kú iṣẹ́ ọpọlọ mà iwájú lọ́pàá ibi tí yín yóò máa ré sí iwájú lẹ́ẹ̀ máa lọ mo ní ṣaláìdúpẹ́ lọ́wọ́ òǹkọrin tí a lo iṣẹ́ wọn Lágbájá ọmọ bàbá mùkànmùkàn ẹ ṣeun àdúpẹ́ ká tó wá máa dágbére lórí ètò àǹfààní wà fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wá láti tẹ àtẹ̀jíṣẹ́ sí wa kẹ́jẹ́ ká mọ ìrírí yín lórí kíkọ́ èdè Yorùbá nǹkan náà tó mú yín pinnu láti kọ́ sísọ èdè Yorùbá àti àwọn ohun tẹ́ ẹ là kọjá kẹ́ ẹ tó lè sọ ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa lórí WhatsApp nọ́mbà wa 091-300-34281 tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yoruba láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com website address wa ní discoveryoruba.com WhatsApp nọ́mbà wa ní 091-300-34281 bákan náà la wà lórí YouTube, Facebook, Twitter, Instagram, TikTok, Telegram ẹ̀yẹ́ ṣáà ti tẹ @Discover Yoruba sórí gbogbo platforms náà ẹ bá wa níbẹ̀. Ẹ wá jẹ́ kí a rán gbogbo ọmọ Yorùbá létí pé kí a má ṣe gbàgbé ìpìlẹ̀ wa kí a máa ṣe ìpolongo lílo èdè àti ṣíṣe àpọ́nlé èdè wa káṣà wa má dohun ìgbàgbé ó dọwọ́ èmi pẹ̀lú rẹ̀ ẹ jẹ́ ká pawọ́pọ̀ gbé èdè Yorùbá ga kí a jẹ́ kí èdè Yorùbá wà láàyè ó dàbọ̀.